òun tún rédíò owó ti àti pé òun tún ti ẹfẹ̀ lẹ́sà mẹ́mọ́ sùn yẹ ká jà ìlọ òun tún ẹfẹ̀. ẹ bá wa dárúkọ yín ní ẹ̀kúnrẹ́rẹ́. tí orúkọ mi ni Jókòó Tọ̀sún Afọlẹ́kẹ̀rẹ̀ Máyọ̀mọ́dá. Èní ìyẹn ń ṣe ọdún. Bàbá ń sọ̀rọ̀ nípa òrìṣà. Báwo lẹ ṣe gbòrìṣà? Kí ló tì í sí? Ọdún kèlò lélẹ̀ tẹ̀tí ṣọdún rẹ̀. Ẹ ṣe wọlé tí mo ti gbòrìṣà ní ìsìn ti lé ní 10 years tí mo ti gbòrìṣà. Òrìṣà yìí jẹ́ pé tẹ bá ń gbọ́ pé ojú rí tó kí tó jókòó sí di òrìṣà yìí. Nítorí pé mi ò mọ̀ pa òrìṣà yìí tẹ́lẹ̀ o. Ṣùgbọ́n nígbà tí òrìṣà yìí pè mí, mo lọ kọ́ nínú ẹ̀kọ́ ẹ̀. Mo kọ́ nípa ẹ̀kọ́ ẹ̀. Òun ni mo wá jókòó. Ẹni tí òrìṣà bá pè tí ò bá jókòó, kódà yìí míì máa ń já sí toníkú. Àwọn míì máa ń yí lórí. So irúnmọlẹ̀ báyìí kò ní yí wa lórí o. Àdẹ̀ kúkú òjijì, ànìkọ́jọ́ ọlọ́jọ́ lọ. Mo fi wòyí gba àwọn tó jẹ́ pé lóríṣà tó bá ń rò tó bá ní kán jókòó. Wọ́n sọ pé ní mi ò lè ṣe ẹlẹ́bọ, mi ò lè ṣe lóríṣà. Èmi fẹ́ lẹ́yìn gbà yìí níyànjú pé kẹ́ ẹ tètè jókòó ti rúmọlẹ̀ bí àṣà àwọn babaláwo ni. Wọ́n ní Ọ̀ṣun kì í ṣohun tí à ń gbé sí tá ń sá fún. Ó ti gbàgbé bá babaláwo yẹn ṣe kọrin yẹn. Ifá làkọ́dá olúwo làkọ́dá Elédùmarè. Ifá làkọ́dá olúwo làkọ́dá Elédùmarè o. Ẹ̀sìn yòówù tó lè wà ayé lẹ́bàá fa. Ayé la bá gbogbo nǹkan wọ̀nyí o. Ayé la bá ìwà tó jọ́mọ omi olóhùn sá fún rúmọlẹ̀ tó ló fẹ́ jókòó sí rúmọlẹ̀. Ìgbà wo ni olùmọdé láàmú ìwọ tọkọ ọrùn ń dà láàmú tó ló fẹ́ jókòó sí di rúmọlẹ̀. Wọ́n ní kó lọ tọ́jú ọkọ ọ̀run ẹ oníyà ìwọ ò lè ṣe o torí pé ní òòṣà tí ò lójú tí ò lè tì ní tí wọ́n mọ̀ pé olúwẹ́rí mọ̀ gbòòjò gbogbo gbárùmọlẹ̀ tá ń wí yẹn wọ́n lójú wọ́n fi ń rí wọ́n lẹ́nu tó fi ń sọ̀rọ̀ wọ́n létí tó fi ń gbọ́ fẹ́ni tí Elédùmarè bá ṣí lójú inú ẹni tí ó bá ṣí lójú ní yóò mọ̀ pé rúmọlẹ̀ létí tó fi ń gbọ́ ó dẹ̀ ní ojú tó fi ń rí. So ìyá mi ò lè wá yín tí o. Bàbá sọ̀rọ̀ nípa ọdún kèlò lẹ̀ ṣe lẹ́nu ìyẹn ọdún Ọ̀ṣun. Tí mo bá ṣírò rẹ̀ dáadáa tí mo bá tiẹ̀ wá bù kéré á ti máa lọ bí 11 sí 12 years. Dọ́dún tẹ́tí ń ṣe ọdún. No, tí mo ti sọ tẹ́tí ń ṣe ọdún. 3 years mo ti sọ ọdún ní mi tètè bẹ̀rẹ̀ ọdún. 3 years tètè bẹ̀rẹ̀ ọdún. Ọdún yìí sì lẹ́nu ìṣẹ̀ ti lọ sódò. Kí ni àwọn nǹkan tó ṣẹlẹ̀ lódò? Nǹkan tó ṣẹlẹ̀ lódò ohun ayọ̀ ló ṣẹlẹ̀ lódò. Ìgbà tá a dódò tá a pè é lólúwẹ́rí mọ̀ gbòjò. A kàn sí ìyá mi dá wa lóhùn. A dẹ̀ bodò gbogbo kálukú tọrọ tó fẹ́. A tọrọ nǹkan tá a fẹ́. Èmi dẹ̀ nígbàgbọ́ pé gbogbo ìrè pé èjì kan tá a ṣe lódò pé àdúrà wa ti gbà. Àdúrà wa náà dẹ́gbà lágbàjálẹ̀. Ìrètí ní kálukú wa tó mú kúrò lódò náà báyìí èso ẹ̀sẹ̀ nígbà dànù mọ́ lọ́wọ́. A jájẹ̀ mọ́nú fún gbogbo wa. A rí bí a ṣe bẹ́ẹ̀. Ẹ wá wúre fún gbogbo àwọn Nàìjíríà. So mo fi dédé àsìkò yìí kí gbogbo àwọn ọmọ Nàìjíríà pátá nílé lóko tó fi dókè òkun pátá. Mo kí gbogbo wọn lápapọ̀ pé àdúrà wọn ó gbà pẹ́lẹ́bẹ̀ gbogbo wa ló máa jẹ́ o. Ijó abíjó ayọ̀ àbáyọ̀ fún wa ẹ̀rí àwa tá a rí ìbẹ̀rẹ̀ ọdún yìí la máa rópin ẹ̀ báyìí o. Ìyẹn àwa ní fọdún eléyìí dágbére fáyé lágbára gbogbo gbárùmọlẹ̀ àní gbọ́ ọmọ gbìbí egbò ìrí adé ayọ̀ àdé fún wa. Àní owó tí àní wá jẹ́ tí ó àní náà kọ́tọ́ká tó mọ rí mi báyìí. Orílẹ̀-èdè Nàìjíríà náà wà ní dàrú ẹyẹ ọ̀rọ̀ ní fọ́ọ̀mù níbẹ̀ o lágbára gbárùmọlẹ̀ ó fi gbogbo àwọn tó rú ní Nàìjíríà mo fi lé gbogbo gbárùmọlẹ̀ olùkọ́ tó ní kò lọ́wọ́ ẹ̀mí tí wọ́n fi mọ darí Nàìjíríà náà báyìí gbogbo gbárùmọlẹ̀ ó bá mi gbé wọ̀ wọ́n ẹ̀mí tí wọ́n fi mọ dà lájáyè báyìí kí gbárùmọlẹ̀ ó mọ gbé wọ̀ wọ́n o lágbára ànírógun abẹ́lé o Nàìjíríà yóò tù wá lára o àní ṣìṣe ọ̀nà òní dímọ́ wa ebi ò ní pa wá ìyẹn ò ní wọ Nàìjíríà o lórí bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀. Téèyàn bá fẹ́ wá pè yín bóyá ọkọ ọ̀run dà láàmú bóyá ẹgbẹ́ ni àbó fẹ́ ìtọ́ni àbó fẹ́ woṣẹ́ nọ́mbà wo ló lè pè yín sí?
ẹ bá wa pe nọ́mbà yín. 070 1061 31 01 fún gbogbo ẹ̀yin náà lẹ ti gbọ́ yẹ̀yìn èèyàn wa tí ẹ̀ ń wò wá nílé fún gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ pe Yèyé Ọ̀ṣun jókòó tọ̀ṣun afomi pẹ̀rọ Yemẹja bí ọmọ Yemẹja ẹ lè pè wọ́n sórí 07010693109 lẹ́ẹ̀kan sí 07010693109 ẹ kí gbogbo àwọn àgbáyé tó ń wò yìí. gbogbo orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ tó ń wò mí báyìí o pé àtàwọn tó wà lókè òkun ní báyìí ẹ ní gbé sájò lágbára gbarú mọ́lẹ̀ báyìí ọ̀nà á máa ṣí fún yín ọ̀nà á máa là fún yín o ayé ò ní ṣòro yín o wọn ò ní gbókù yín wálé o gbogbo àwa táwa wà Nàìjíríà náà báyìí aburú kò ní tọ́ sí wa o ẹ̀mí wa tó sọdún yìí ló máa ṣe ẹ̀mí o mo kí gbogbo wa lápapọ̀ báyìí pọ́dún ayọ̀ la máa ṣe o. Owutu FM Owutu FM ó bẹ ní Kòròdú lágíríkì Owutu FM bàbá màmá ẹ̀gbọ́n pẹ̀lú àbúrò Owutu FM ní kẹ́ máa gbọ́ Owutu TV ní kẹ́ máa wò Owutu.